dúdú o, ọpọlọ wa kò dúdú o. Dúdú la dúdú o, ọpọlọ wa kò dúdú o. Àwa ọmọ Odùduwà, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Dúdú la dúdú o, ọpọlọ wa kò dúdú o. Dúdú la dúdú o, ọpọlọ wa kò dúdú o. Àwa ọmọ Odùduwà, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Àwa ọmọ Kaduna o, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Ọmọ Yorùbá tó ń bẹ ní Kánò, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Gbogbo àwọn tó ń bẹ ní Zamfara, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Ọmọ Yorùbá tó ń bẹ ní Maiduguri, ká gba àṣà wa lárugẹ. Ọmọ Yorùbá tó ń bẹ ní Minna, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Àní dúdú la dúdú o, ọpọlọ wa kò dúdú o. Dúdú la dúdú o, ọpọlọ wa kò dúdú o. Àwa ọmọ Odùduwà, ẹ jẹ́ ká gba àṣà wa lárugẹ. Ẹ kúlé là ń kí ara lé, ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà, mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá káàbọ̀ sórí ètò òwe lórí amóhùnmáwòrán tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ tí ń ṣe Ẹwà Èdè. Gàníyà yín náà ni o, èmi ọmọ wọn níjẹ̀bú alárẹ̀, ìjẹ̀bú tí ò dóró, ọmọ wúre fàṣẹpanu, ọmọ gbọ̀ngàn nídà, ìjẹ̀bú ni mí, ọmọ onígbò máwòmáwò, àjòjì tó bá wọ gbòjẹ̀bú ayọ̀fẹ́ bòjòrà, ṣé bí mi lọ́mọ olówó sílé, ọmọ alágẹmọ mẹ́rìndínlógún, ọmọ iwájú ọlọ́kọ̀ ní ṣògbó, èmi ló máa fi ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ jápe nà, ìjẹ̀bú ni mí, ọmọ èrè ni wà. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò òwe. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a ní àǹfààní láti gbé òwe mẹ́rin péré yẹ̀wò lọ́sẹ̀ yìí, ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí ń gbá àwọn òwe yẹ̀wò, mò ń bọ̀ ẹja dókè lọ. Ẹ̀yin olólùfẹ́ wa, kí lẹ fẹ́ bá wa rà lójú ọjà Ẹwà Èdè TV? Bẹ́ẹ̀ni, tí a bá fẹ́ ká bá yín polówó ọjà yín lórí Ẹwà Èdè TV, ẹgbẹ̀rún 10 péré mà ní. Fífi ìpolówó ọjà sórí ètò wa ẹgbẹ̀rún 5 péré. Bẹ́ẹ̀ni, tí a bá fẹ́ ṣolúgbọ̀wé ètò wa lẹ́wà Èdè TV, ẹgbẹ̀rún 5 péré mà ní. Ìkéde ẹgbẹ̀rún 5 péré. Ayẹyẹ ọjọ́ ìbí yín ẹgbẹ̀rún 5 péré là ń ṣe yẹn náà. Èyíkéyìí ayẹyẹ tí ẹ bá fẹ́ ká bá yín gbé síta 20,000 ní péré. Ẹ wo ìfọ̀rọ̀wérọ̀ tá a bá fẹ́ ṣe pẹ̀lú yín ẹgbẹ̀rún 10 ni. Tí ẹ bá fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ 20,000 òun náà. Tí ẹ bá fẹ́ gbé ètò wa sórí ètò wa táyì náà fẹ́ di kí ẹ tẹ́ fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ̀rún 10 là ń ṣe yẹn náà. Tí ẹ bá tún fẹ́ ká bá yín ṣe MC 20,000 naira ní péré. Ó náà lẹ ti gbọ́ yìí o, a máa retí kẹ́ẹ̀ náà wá ṣe kí ni. Kẹ́ ẹ wá bá wa nájà wa. Ẹ ṣe o. Gbogbo wa káàbọ̀ padà láti òkè lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n ní àwọn ní àǹfààní láti gbé òwe mẹ́rin péré jẹ́wò lọ́sẹ̀ yìí. Àkọ́kọ́, Yorùbá bọ̀ wọ́n ní ọmọ iná ọmọ làrán síná. Bẹ́ẹ̀ ni, bóyá tí èèyàn bá dojú ìjà kọ níṣẹ́ tí wọ́n sì jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn tó mọ̀ jájá, ẹni tó bá gbóná bí rẹ̀ òun náà ló lè ní kó dojú kọ torí wò ní lè ṣe. Òwe ẹlẹ́ẹ̀kejì, ìyẹn wípé igba ara là búra, ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rù. Bẹ́ẹ̀ ni, òwe yìí ń sọ fún wa wípé ká tẹra mọ́ iṣẹ́ nígbà tí a ṣì wà ní èwe torí tó bó bá ti dé gbogbo nǹkan kan nìyẹn lè ṣe mọ́. Òwe ẹlẹ́kẹta, ìyẹn wípé àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn yóò dàrú ẹrù rẹ̀ délé porogodo. Bẹ́ẹ̀ ni, nígbà tí wọ́n tọ́ jágbà tó gbé oúnjẹ síwájú níwájú ọmọ kékeré tó wá dájẹ́ oúnjẹ yìí tán tó tún lábọ́ sí, kàkà kí ọmọdé yìí bọ́ palẹ̀ mọ́ abọ́ rẹ̀, yóò filẹ̀ fún ẹni pé kọ́ dá palẹ̀ mọ́ nǹkan rẹ̀ yóò sì yíṣẹ́ padà. Òwe ẹlẹ́kẹrin, ìyẹn wípé má foko mi dáná, ọjọ́ kan nìyẹn máa ń kọ. Bẹ́ẹ̀ ni, bí èèyàn bá ní àrífín àbí tí ń ṣe kọjá yìí síyàn, ọjọ́ kan nìyẹn máa kọ pé rárá ohun tó ń ṣe yìí mi ò lè gbà. Àrí jù báyìí lọ lórí ètò òwe lọ́sẹ̀ yìí, ṣùgbọ́n kí n tó lọ, màá gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn wípé ká máa súnmọ́ gbà láti gba ìmọ̀ràn torí ibi tí àgbà bá ti ń bá wa sọ̀rọ̀ ni wọ́n á ti lo òwe fi bá wa sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Facebook, YouTube, Instagram, Twitter àti WhatsApp. Ẹwà Èdè TV náà ṣì ní kẹ́ máa wò. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o. Ẹwà Èdè amóhùnmáwòrán àtúngbòde.
ti gbọ́